ẹ̀yin èèyàn mi ẹ wò ó bàbá Nasiru ti tún sọ̀rọ̀ o, ṣe rọ́rọ̀ tán sọ yìí. In fact ó ní agbára débi pé mo wò pé no èmi gan ò lè mi ò lè sọ gbogbo ẹ̀ tán fún wa. Bẹ́ẹ̀ ni wọ́n ní tí Tinubu bá wọlé o kò ní gbéjọba lẹ̀ o, tí ò bá wọlé o kò ní gbéjọba lẹ̀. Ibẹ̀ ni kíni, ibẹ̀ ni dàrúdàpọ̀ ti bẹ̀rẹ̀. Ẹ wò ó, in fact ọ̀rọ̀ yẹn pọ̀ gidi gan ni. Ẹ wá lọ gbọ́ bí wọ́n ṣe ṣàlàyé ọ̀rọ̀ náà. In fact wọ́n ránṣẹ́ sí Adeleke o ṣe é rí ohun tó máa ṣẹlẹ̀ ní Nàìjíríà. In fact ẹ wò ó, Ọlọ́run ló mọ ibi tó máa já sí. Bẹ́ẹ̀ ni ẹ jẹ́ ká jọ wá lọ gbọ́ ọ. Láti sọ ọkàn Ọlọ́run, inú Ọlọ́run fún orílẹ̀-èdè Nàìjíríà àti àwọn ọmọ Ọlọ́run, láti jẹ́ iṣẹ́ tí Olúwa rán mi nínú àìwọ̀ ogójì ọjọ́ mi, láti gbàdúrà fún orílẹ̀-èdè Nàìjíríà, ilẹ̀ Yorùbá àti àwọn ọmọ Ọlọ́run. Ohun tí Ọlọ́run fi hàn mí ni ìwọ̀nyí. Mo sì bẹ̀ àwọn ọmọ Ọlọ́run kí wọ́n jẹ́ kí mẹ́sẹ̀gì dé ọ̀dọ̀ gbogbo ọmọ Nàìjíríà, kí wọ́n bá mi pín in. Nínú àìwọ̀ ogójì ọjọ́ mi, ohun àkọ́kọ́ tí a mú mi rí, mo rí ojú ọ̀run, ó maró fún ìjì. Ìjì yẹn bó ṣe ń jà tó, òjò ni ó yẹ kó máa rọ̀, ṣùgbọ́n ẹ̀jẹ̀ ni mo rí pé ó ń tojú ọ̀run sọ̀kalẹ̀ bí òjò. Mo sì béèrè, Olúwa, kí ni ìtumọ̀ ìjì tó ń jà àti òjò tó rọ̀ ṣùgbọ́n tó jẹ́ ẹ̀jẹ̀ ló ń sàn yìí? Ẹ tó ní ayé àtọ̀run ní Nasiru ọmọ mi. Ìrìnàjò ìbò 2027 ni òun rí yìí o. Yóò jẹ́ ìrìnàjò tí irú ẹ̀jẹ̀ tó sàn ní Nàìjíríà tí ò sírú rẹ̀ rí tí yóò sàn lórílẹ̀‐èdè. Àmì yẹn ni mo fi hàn yìí o. Olúwa, gẹ́gẹ́ bí wòlíì àtẹni tó fi ṣẹ́rán, kí ni yóò wá jẹ́ ọ̀nà àbáyọ? Ìran òkè wà kó má ní ọ̀nà àbáyọ. Ọba àwọn bá ní kí n pe gbogbo àwọn ọmọ Ọlọ́run sí àkíyèsí, kí wọ́n lọ ra oyin, tájọ ọmọ Ọlọ́run ni o, kí wọ́n ra àsíá Nàìjíríà, kí wọ́n dẹ̀ fi gbàdúrà. Olúwa, dá ìkorò Nàìjíríà dúró, dá aburú dúró ní Nàìjíríà. Bójú ọjọ́ mẹ́ta ni o, bójú ọjọ́ mẹ́rin ni o, bójú ọjọ́ méje ni Olúwa ó sọ yẹn fún mi. Ṣùgbọ́n kí wọ́n ra oyin, kí wọ́n fi kan ètè wọn, kí wọ́n dẹ̀ mú àsíá Nàìjíríà, kí wọ́n fi gbàdúrà. Pé tí àwọn ọmọ Ọlọ́run bá ṣe, tí opó ṣe, táwọn bá ṣe, pàápàá nílẹ̀ Yorùbá, pé òun máa yí ìjọba ìkorò ibi tó wà níwájú orílẹ̀-èdè, òun máa fi àánú yí dànù tí a bá dẹ̀ ronú pìwàdà tí a béèrè fún àánú. Ìyẹn àkọ́kọ́ o. Èkejì, mo rí àwọn adé tí wọ́n bẹ̀rẹ̀, àwọn adé onírú adé tí mo rí tí wọ́n wá na gómìnà Abíọ́dún lẹ́kìtì. Àwọn adé yẹn wá ń jálù. Mo wá béèrè pé, Olúwa, kí ni ìtumọ̀ àti àpẹẹrẹ ohun tá a mú mi rí? Ọba àwọn bá sọ wípé àwọn orí adé kan fẹ́ dìde láti work against re-election rẹ̀. Bí wọ́n bá dẹ̀ ṣe, ìyà ni wọ́n máa bá kúrò nídìí ẹ̀. Ó lè jẹ́ tán o, tá a bá gbàdúrà fún kó yí padà, ṣùgbọ́n èyí tó sì wà ń bẹ̀ yí òun àti igbákejì ẹ̀, Ọlọ́run rán wọn ṣẹ́ o. Èso olóṣèlú o, ṣùgbọ́n mo sọ ọ̀run fún wa.
Olúwa sọ pé àwọn ọba kan fẹ́ dìde láti work against re-election ẹ̀. Bákàdá work against jù bẹ́ẹ̀ lọ, Olúwa ni yóò borí ní ọ̀nà kan àti ọ̀nà kejì. Ẹ kọ́ ilẹ̀ àwọn ọba ni kí ọba Ìkẹ́rẹ́ fún ara ẹ̀ kó ṣọ́ra gan-an lórí re-election Abíọ́dún lẹ́kìtì àti election yẹn. Nígbà tán bá dì í tán kí òpin ọmọ bọ́ sí wàhálà fún ìyẹn ti Èkìtì. Ní ẹ̀kẹta, mo rí lógo Edo State. Ẹ tó kọ eléyìí lẹ́ o. Mo sọ ń gbà náà lọ nípa Èkìtì àtọ̀yọ́ o. Mo rí lógo Edo State. Mo rí lógo Kogi State. Lógo méjèèjì yẹn mo rí pé wọ́n ya àwòrán bandits sí lógo wọn àtàsíá wọn. Olúwa àwọn ọmọ ogun sọ fún mi wípé àwọn bandits wọ́n fẹ́ target state méjì yẹn again ni o, tó dẹ̀ máa ní agbára kọjá èyí tí a ti rí lọ o, pé àwọn ọmọ Ọlọ́run tó wà ń bẹ̀ ká gbé àdúrà sókè o. Ogun bandits kì í ṣe ogun tí Ọlọ́run lọ́wọ́ sí o, bọ̀ tí wọ́n fi ń ṣòwò ní Nàìjíríà láti fi ba ìjọba ara wọn jẹ́ ni, ṣùgbọ́n Ọlọ́run wà lójú iṣẹ́ nítorí àwọn ọmọ Ọlọ́run. Ẹ jọ̀ọ́ o, ẹ jẹ́ kí mẹ́sẹ̀jì ó dọ́dọ̀ àwọn Edo State àti Kogi o. Mo rí eléyìí o nínú ogójì ọjọ́ mi o. Ní ìtẹ̀síwájú, mo rí Akpabio àti Osomale. Wọ́n wà ní field. Wọ́n wọ aṣọ bí àwọn tí ó máa ja bọ́sà yẹn. Ní òpin, mo rí Osomale. Ó fi ẹ̀ṣẹ́ wọ ojú Akpabio. Ó dẹ̀ gbé lulẹ̀ kò dìde. Akpabio kì í ṣe senate president mọ́ lọ́dún tó ń bọ̀ o. Ó lè ṣe jù bẹ́ẹ̀ yọ lọ, ẹ gbàgbé ẹ̀. Ọlọ́run ti yọ kúrò. Olúwa sọ pé tí mo rí wàhálà tí Akpabio àti Osomale ń fà lọ lọ́wọ́ ni mo rí o, pé Osomale máa borí ẹ̀ pẹ̀lú àtìlẹ́yìn Ọlọ́run. Ẹ lọ kọ́lẹ̀. Ẹ lọ kọ́lẹ̀. Ṣé mọ̀ pé mo sọ fún ẹ pé mo rí pé ní oṣù díẹ̀ sẹ́yìn pé mo rí pé wọ́n change years of election, years of ọdún táwọn president àti governor máa ń lò. Ṣé rí i pé wọ́n ti gbé jáde pé wọ́n ti ń propose ẹ̀? Kì í ṣe wọ́n ń propose ẹ̀, wọ́n ti ṣe sílẹ̀ ní ọba àwọn bá sọ fún mi. Ìyàtọ̀ tó wà láàrin èmi àti wòlíì Nàìjíríà ni pé ìgbà tí ìṣẹ̀lẹ̀ bá ń ṣẹ̀ ni wòlíì Nàìjíríà ń sọ̀rọ̀. But mi ìlémi nìkan wòlíì Nàìjíríà, ṣùgbọ́n ohun tí Olúwa fi hàn mí kí ìṣẹ̀lẹ̀ tó dé, Olúwa ní kí n pe àkíyèsí àwọn ọmọ Ọlọ́run sí. Ìyẹn nípa ti Akpabio. Ní ìtẹ̀síwájú ní ti election Ọ̀ṣun State, mi ò tí ì rí Adeleke pò ń jó ijó. Ìran tó dẹ̀ bà mí lẹ́rù tí mo rí nípa Adeleke, gómìnà Adeleke, ìran yẹn ni pé mo rí pé àwọn security officer àti INEC officer wọ́n gba àpótí ìdìbò lọ́wọ́ ẹ̀, wọ́n dẹ̀ bọ́ aṣọ lọ́rùn ẹ̀. Mo béèrè Olúwa kí ni ìtumọ̀ àti àpẹẹrẹ. Olúwa sọ pé election Ọ̀ṣun State, àwọn officer, àwọn police officer, àwọn military àti àwọn INEC ni wọ́n fẹ́ lò láti gbàbọ̀dè fún election Ọ̀ṣun State. Kí wọ́n gbàdúrà kí gbogbo àwọn tó súnmọ́ gómìnà Adeleke kí wọ́n múra. Ẹ̀jẹ̀ máa sàn ní election yẹn, ṣùgbọ́n Ọlọ́run máa ro ti àánú torí ẹni tí wọ́n gbé kalẹ̀ tó ń bọ̀ kì í ṣe pé ó fẹ́ wá ṣiṣẹ́ fún Ọ̀ṣun. Ó fẹ́ wá fi bàbá Tinubu jẹun ni láti kówó Ọ̀ṣun. Ní tó fẹ́ wá ṣe nìyẹn. Kì í ṣe pé ó fẹ́ wá ṣiṣẹ́ rárá. Ẹ kọ́ ilẹ̀ tó ká gbàdúrà fún. Kò sọ́nà tí wọn ò ní lò.
wọ́n fẹ́ gbàbẹ̀ yẹn Adeleke máa nítìbò máa wọlé ṣùgbọ́n ìjọba kan gbé fún mi ò tí ì rí lọ́rùn àfi tí a bá béèrè fún àánú tó pegedé ìyẹn ní ipa ti Ọ̀ṣun. Mo wá sí ti Ogun State nínú ọ̀rọ̀ election Ogun State transformer mo rí lọ́wọ́ gómìnà Yayi mo dẹ̀ béèrè Olúwa sọ pé ìjọba rẹ̀ máa mú ọ̀pọ̀lọpọ̀ ìmọ́lẹ̀ wá ṣùgbọ́n ní òpin ẹni tó jẹ́ gómìnà ní ìsìn a fẹ́ bà ìjọba yẹn jẹ́ fún a dẹ̀ fẹ́ bá gbogbo àwọn political leader tó ti ṣáájú rẹ̀ a fẹ́ bury wọn alive a dẹ̀ sòkú ọ̀pọ̀ àgbà ìjọba yẹn ní Ògùn State bí Amosun àti Daniel bá ti fẹ́ function láyé o political functioning ọ̀nà kan ṣoṣo tán lè ṣe kán team up pẹ̀lú Adébúdú àbí ọmọ bàbá Ìjẹ̀bú kí gbogbo wọn team up ọ̀nà kan ṣoṣo tó lè gbà wọ́n nìyẹn kí wọ́n fi ṣẹ́ ogun torí gómìnà tí ó wà ń bẹ̀ yìí Ọlọ́run tó láyé àtọ̀run mọ̀ pé kò ṣe dáadáa ìdárúkọ kò ṣe dáadáa àwọn gómìnà yẹn àti Sanwó-Olú àtòun o nílẹ̀ Yorùbá yìí o wọ́n kà fìjọba Tinubu jẹun wọ́n fi ṣe pátì ni wọ́n ṣe dáadáa ará ìlú ló máa ń mọ̀ pé ìjọba kan ṣe dáadáa tí ìbá ṣe pé bàbá ṣe Mákindé lọ dàjọba pọ̀ mọ́ àwọn G5 nílẹ̀ Yorùbá yìí àwa tá a rìn lójú títì àwa mẹ̀kúnnù àwa tá a ṣe politician la mọ gómìnà tó ṣe dáadáa nílùú o nílẹ̀ Yorùbá látìgbà tí democracy ti bẹ̀rẹ̀ Mímíkò Abíọ́dún tó wà lẹ́kìtì Arẹ́gbẹ́ṣọlá Mákindé Àǹbọ̀dé gómìnà ni wọ́n o wọ́n ṣe iṣẹ́ o àti Amosun wọ́n ṣiṣẹ́ o ìgbà tí gómìnà àná kan ọmọ ọ̀rọ̀ àpáàdì kan tí wọ́n jáde tí wọ́n sọ pé Ṣèyí Mákindé kówó jẹ káwọn ọmọ ọ̀rọ̀ àpáàdì gbogbo tani Ṣèyí Mákindé kówó jẹ sáwọn kówó jẹ ni iṣẹ́ tí Ṣèyí Mákindé ṣe tí ìbá ṣe ó lọ jó ní G5 ó tún kọlu bàbá wa Ládọjà gbogbo àwọn tó fún ní ìmọ̀ àgídí ó rí gbogbo wọn bí ọ̀tá ó ṣe bí Ọlọ́run torí agbára wà lọ́wọ́ ẹ̀ ó ń dalẹ̀ gbogbo àwọn ẹ wo iṣẹ́ ńlá ẹ wo wàhálà tí Arápájà bá ṣe ó dalẹ̀ gbogbo wọn tí ò bá ṣe gbogbo àwọn nǹkan kéékèèké yẹn ní ti iṣẹ́ ṣíṣe gómìnà tó máa mú Ṣèyí Mákindé sẹ́yìn tó wà rà ẹ wo àwọn ọ̀nà tó ṣe ẹ wo àwọn bypass ẹ wo gbogbo iná ẹ wo ìlú bẹ́ẹ̀ yẹn bá ṣe rere ẹja mọ̀ pé ó ṣe rere is one of the best governor àwọn gómìnà yẹn àwa tá a jára ìlú tá a jẹ́ mẹ̀kúnnù la mọ̀ pé gómìnà kan ṣe dáadáa àbí ò ṣe dáadáa olóṣèlú ò lè mọ̀ gómìnà tó ṣe dáadáa torí orogún òwò ní gbogbo wọn. Ibo ní Ṣèyí Mákindé ò tẹ́ ọ síta ẹni bá wọ Ìbàdàn ní ayé Ajúmọ̀tò tó bá tó wọ̀ ní ìsàmọ̀ ẹ̀ pé yes this is a governor ṣùgbọ́n ó lọ dàrán àjòpọ̀ máwọn èèyàn búburú ó dẹ̀ dalẹ̀ gbogbo àwọn tó wọn àtẹ́jọ́ kínní ó kọlu kábíyèsí ó kọlu gbogbo kábíyèsí ọ̀la ó ṣe gbogbo ẹ̀. so ìyẹn nípa ti ohun Olúwa fún ìjọba Ogun State ẹni tí wọ́n gbé ní Èkó àṣà ẹ lọ kọ́ ilẹ̀ orí rẹ̀ níjọba Èkó yóò ti túká ẹ gbọ́ mi gbogbo ìmùlẹ̀ Èkó orí àṣà ní Èkó yóò ti bọ́
ẹ lọ kọ́ ilẹ̀ o ẹ̀yin ọmọ ẹ kọ ìran yìí sílẹ̀. Orí àṣà ní Èkó yóò ti túká. I'm telling you. Ẹ kọ́ ilẹ̀ bóyá mi ì ṣe wòlé Ọlọ́run nìkan ṣoṣo. Mi ò sọ eléyìí kí ìran búburú ó ṣẹ o, ṣùgbọ́n orí ẹ̀ ni. Ibi tí ọba ní kòrò tí ó wọ́ọ̀sì dé, ó lọ ń ṣe campaign director fún àwọn tó ba ayé ẹ̀ jẹ́, àwọn tó ṣe àbí kí lórúkọ campaign director. Ìwọ di gómìnà tí gbogbo wa ń bẹ̀rẹ̀ fún pé o gbọ́dọ̀ di gómìnà lọ́jọ́ kan náà. Ìwọ tó bá Tinubu tó bá kọ̀ǹtẹ́sì ò bá Babátúndé Fáwọlú kọ̀ǹtẹ́sì Babátúndé Rájí, ìwọ wá lọ ṣe direct campaign fún ọmọ inú ẹ̀. Mi ò tí ì rí ìtìjú. Olóṣèlú ò mà ní ìtìjú o. Olúwa yóò wà pẹ̀lú yín o. Nítorí bá wọn olúkúlùkù ló lè fara ṣe. But it's a shame kí ìwọ tí gbogbo ayé wò bíi fígọ̀ bí apẹ kó wá. Ìyẹn Olúwa ti Ògùn State mo kà pàkíyèsí síbẹ̀ yẹn ni. Kí n tó parí eléyìí, ohun tí Olúwa àwọn ọmọ ogun ní yóò kẹ́yìn ìjọba tó wà lórí àlééfà lọ́wọ́lọ́wọ́ ní Nàìjíríà àtẹni tó jẹ́ ààrẹ ibẹ̀ lọ́wọ́lọ́wọ́. Èkíní, Olúwa ní tí gbogbo àgbà ilẹ̀ Yorùbá ọba lọ bá ṣèpàdé kán bá ṣàsọyépọ̀ ìgbésẹ̀ gbogbo tó ń gbé lọ tó bá ń gbé lọ. One, Olúwa ní wọ́n á pa sórí àlééfà. Two, Olúwa ní kó má ti escape impeachment. Ó lè má jẹ́ ìjọba, ó lè jẹ́ tó ń bọ̀. Three, Olúwa rí pé kó má jẹ orí ẹ̀ lógun yóò ti bẹ̀rẹ̀ lórílẹ̀‐èdè yìí. Ṣùgbọ́n tí a bá fẹ́ kí ó rí bẹ́ẹ̀, kí gbogbo àwọn àgbà Yorùbá, àwọn àgbà ránṣẹ́ Ọlọ́run ká lọ bá ṣèpàdé, ká jọ sọ àsọyépọ̀, kí gbogbo wa dẹ̀ máa fàdúrà tí fún kí Ọlọ́run, torí ọmọ Yorùbá tó bá against ẹ̀ bígbà tí ò ní ìmọ̀ Ọlọ́run ni. Ṣùgbọ́n ìjọba yẹn ò ṣe rere o, kò ṣe dáadáa o, ó ní ayé lára o, ó ní ọ̀run lára o. Ṣùgbọ́n kí gbogbo wa, kí àwọn àgbààgbà ká lọ bá ṣèpàdé, àwọn bọba ká bá ṣàsọyépọ̀ kí àtúnṣe ó lè wà. Bíbélì wípé a ò wá ikú ẹlẹ́ṣẹ̀ bí ó ṣe pé kó ronú padà. Ìyẹn nípa tìjọba àti olórí tó wà ńbẹ̀ yìí. Ọba àwọn bá dẹ̀ sọ fún mi pé láti July lọ títí di December 21, ohun tán pè ní Nàìjíríà pé àwọn náà ti máa fi hàn Tinubu ààrẹ Nàìjíríà láti àkókò yìí lọ kán fi sọ́kàn. Ní ìtẹ̀síwájú, Olúwa wípé ojútùú Nàìjíríà ní ọ̀run pé kò sí Nàìjíríà mọ́. Àwọn tó fi Nàìjíríà ṣòwò, mo rí pé wọ́n kàṣẹ Nàìjíríà lọ sọ́jà, ó wà lọ́wọ́ àwọn olóṣèlú, ó wà lọ́wọ́ àwọn olówó Nàìjíríà, ó wà lọ́wọ́ àwọn èèyàn ńláńlá. Gbogbo wọn wà nínú ọjà, wọn bẹ̀rẹ̀ sí í tà fún ara wọn. Olúwa sọ pé Nàìjíríà ni mo rí tán fi ṣòwò yẹn o. Àwọn tó fi Nàìjíríà ṣòwò, àwọn ló sì so Nàìjíríà mára, ṣùgbọ́n Nàìjíríà gangan kò sí ní ọ̀run mọ́. Bí àwọn ọmọ Ọlọ́run tá bá dẹ̀ ti fẹ́ wájú ìtú fún Nàìjíríà bí ìgbà tí ìlérí yóò fi ṣẹ, kí ọ̀nà àbáyọ Nàìjíríà kò Násírì àdúrà tó kà gbáyìí mo gbọ́, ṣùgbọ́n kò sọ́nà àbáyọ ní Nàìjíríà. Gbogbo wàhálà tó ń ṣe àti táwọn ọmọ Ọlọ́run ṣe, ọ̀nà àbáyọ ìkíní ni pínpín kí Nàìjíríà pín kí Yorùbá máa lọ. Ọ̀nà àbáyọ ìkejì kí ológun gbàjọba. Ọ̀nà àbáyọ ìkẹta kí ìdásọ̀rọ̀ Nàìjíríà látòkè wá. Ẹ̀kẹrin, bóyá kí Nàìjíríà ronú padà kí n lè ṣàánú fún wọn. Àmọ̀tẹ́kùn, Ìrun Ẹkùn, OPC, Àgbékọ̀yà, gbogbo wọn tó rí yẹn business center ni o. Ó lè ní gbogbo wọn. Ẹ̀mí wọn wá fi orílẹ̀-èdè wọ́n fi àwọn ẹgbẹ́ wọ̀nyẹn kó owó ìjọba ní Násírì.
irọ́ ni a pa ò, kò sí kankan bẹ́ẹ̀ o. ní ìtẹ̀síwájú gbọ́ o, kí n sọ fún ọ lọ wá wo àṣírí tó ń lọ lọ́wọ́. mo dé ibi tí wọ́n ní kí n dé, mo máa débẹ̀, mo rí Tinubu pẹ̀lú Shettima, wọ́n bẹ̀rẹ̀ sí í ya aṣọ mọ́ ara wọn lọ́rùn. Ọlọ́run àwọn ọmọ kó sọ fún mi pé láti July August lọ sókè wàhálà ńlá yóò bẹ́ sílẹ̀ láàrin Tinubu àti Shettima. ó dẹ̀ máa lé tí pípa máa gbé gbogbo ilẹ̀ gbọ́ o, ẹ lọ kọ́ ilẹ̀ o, ẹ lọ kọ́lẹ̀ o, ẹ lọ kọ́lẹ̀ o. Olúwa ní kí n sọ fún àwọn kan àti PFM pé àti gbogbo àwọn àgbà tó ní kí gbogbo kìrìsìtẹ́nì tó jáde kán máa gbàdúrà. Olúwa ní irọ́ lẹ̀ ń pa, pé bí ẹ gbàdúrà ju bẹ́ẹ̀ lọ, pé irọ́ lẹ̀ ń pa, pé ẹni tó fẹ́ fi Christianity gba owó l'Ábùjá bọ́dẹ̀ ọ̀ka ẹni tó fẹ́ fi gbowó ni pé irọ́ lẹ̀ ń pa. Pé tó bá jẹ́ wípé tòótọ́ ni Christianity àwọn kan PFM ó fẹ́ ká gbàdúrà, pé kán fi iṣẹ́ kún àdúrà wọn. Olúwa kí ni ìtumọ̀ iṣẹ́? Kí wọ́n fi ìṣọ̀kan kún àdúrà wọn, kí gbogbo àwọn àgbà parapọ̀ sójú kan, kí wọ́n máa gbàdúrà fórílẹ̀-èdè àtijọba, kí wọ́n wá pàṣẹ fún gbogbo àwa ọmọ tó kù káwa náà kí a wà ní ìṣọ̀kan, kí gbogbo ìlú ká máa gbàdúrà. Lẹ́yìn àdúrà yẹn kí gbogbo àwọn olórí wa nínú ìgbàgbọ́ kí wọ́n lọ bá ààrẹ President Tinubu, kí wọ́n sọ fún pé ohun tí à ń là kọjá ó kọjá ipá wa. Láàárín ọjọ́ mẹ́ta kí gbogbo Christianity ká máa pariwo láì bá ìjọba jà, láì kọ̀dé, láì sọ̀rọ̀ àǹfààní sí wọn, kí gbogbo wa gba ojú ìlú kan. Ẹ ṣàánú wa ìjọba, a ti ṣẹ̀, Olúwa ti sọ pé a jìyà ẹ̀ṣẹ̀ wa dẹ̀ ti ń jẹ́, ṣùgbọ́n ẹ gbà wá, kí gbogbo wa voice out, káwọn bàbá wa lọ máa bá wọn sọ̀rọ̀. Ní wọ́n bá ṣe pé ìyípadà máa dé, ṣùgbọ́n àdúrà ojú tán wì tí ò sí ṣọ̀kan pé kò sí kankan bẹ́ẹ̀. ní ìtẹ̀síwájú báwọn bá ní kí n sọ fún gbogbo àwọn ọba ilẹ̀ Yorùbá pé báwọn bá dìde láti lọ bá Tinubu sí àjọyọ̀pẹ̀ pé ẹ̀sìn wọn ń padà bọ̀ wá bá gbogbo ayé, kí wọ́n fi sọ́kàn. Ohun tí ọba àwọn bá rán mi nìyẹn. Kí n tó parí, kí gbogbo àwọn ọmọ Ọlọ́run kí wọ́n jọ ní ìyọ́nú Ọlọ́run, kí wọ́n bá mi pín mẹ́sẹ̀gì yìí. Ọmọ Ọlọ́run wà, ìránṣẹ́ Ọlọ́run wà. Kí la fi mọ ọmọ Ọlọ́run? Kí ni ìyàtọ̀ tó wà láàárín ọmọ Ọlọ́run àti ìránṣẹ́ Ọlọ́run? Ìránṣẹ́ Ọlọ́run lẹni tí gbogbo ayé ń wo ẹwà Ọlọ́run mọ́ lára, tó dẹ̀ ń jẹ ọlá Ọlọ́run, tí gbogbo ayé dẹ̀ ń porúkọ Ọlọ́run mọ́ lára. Ọmọ Ọlọ́run lẹni tí Ọlọ́run gangan dá mọ̀ bíi Job, ṣùgbọ́n tí ayé ò dá mọ̀. Àwọn ọ̀kan ni ẹ. Lẹ́ẹ̀kejì, ọmọ Ọlọ́run lẹni tí ó sọ̀rọ̀ tá a bá bẹ́ẹ̀. Ní ẹ̀kẹta, ọmọ Ọlọ́run lẹni tí ó mọ òtítọ́, tó dẹ̀ ń gbé inú òtítọ́. Kí ẹ fi sọ́kàn. Ìyẹn ẹ̀kíní. Ní ìparí, kí n tó parí, mo rí Sowore, Arẹ́gbẹ́ṣọlá àtàǹbọ̀dé, mo rí àmì ìbọn àtẹ̀jẹ̀ ń sàn lára wọn, mo rí ìbọn wá ń tẹ̀lé wọn káàkiri. Olúwa sọ pé káwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn ní Nàìjíríà kí wọ́n ṣọ́ra, kí wọ́n ṣọ́ra. Àti ọ̀rẹ́ mi, bí ọ̀rẹ́ wa ní ká pè, tó wà ní Kogi tó máa ń sọ̀rọ̀ yẹn, former senator yìí, kí lorúkọ ẹ̀, tó máa ń wàṣọ, tó máa ń kékeré, senator Anahi tó hàn àti ẹ̀mí màmá Tinubu jà nígbà náà lọ́hùn, kí wọ́n gbàdúrà, ká dẹ̀ wà very careful. Wọ́n ń tájẹ̀tì wọn o, wọ́n tájẹ̀tì wọn.
orílẹ̀-èdè ò ní mú wọn balẹ̀ o, kí wọ́n dẹ̀ ṣọ́ra gan-an. Ohun tí mo sọ nìyẹn o, ohun tí arán mi sí wa nìyẹn. Ní ìparí, eléyìí ṣe ìran o, àkíyèsí ni o, kì í ṣe ìran ọ̀kín tó sọ ohun Olúwa méjì tó kù, kì í ṣe ìran leléyìí o. Ó ṣe mí láàánú fún ọkọ obìnrin tí àwọn bandits kidnap yìí, tó wá wọ́n mú ìyàwó ẹ̀ lódidi oṣù kan, ó dẹ̀ wà nínú aṣọ kan, wọ́n gbé ìbọn sí létí, ó wá defend gọ́vnà. Ọ̀pọ̀lọpọ̀ àwa ọkùnrin, ayé ọ̀tá wa ti bàjẹ́ o. Àṣé àkàjọ ń gbé lásán ni, a kì í ṣe ọ̀rẹ́ ara wa. Irú obìnrin tó wà nínú ìgbèkùn bá wá rò pé ó lọ́kọ kò lọ́kọ, ó jáde òun rí ìyàwó rẹ̀ ní ìgbèkùn. Ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin yẹn báyìí lájínigbá máa bá sùn, ara ẹ̀ dẹ̀ gbà á, ó dẹ̀ dákẹ́ torí gọ́ọ̀mẹ̀ntì. Mà ṣe o, ó wá ń to kàntìkàntì, the government is trying. Ayé ọ̀pọ̀lọpọ̀ yìí ti bàjẹ́. Ẹ̀yin ọkùnrin tí ẹ fẹ́ ìyàwó tẹ́ ẹ fẹ́ dénú, ẹ̀yin obìnrin tẹ́ ẹ fẹ́ ọkọ tẹ́ ẹ fẹ́ dénú, àkíyèsí lélẹ́yìn. Ó wá protect gọ́ọ̀mẹ̀ntì, ìyàwó rẹ̀ wá ń gbé nǹkan ajínigbé, ó wà nínú aṣọ kan. Àwọn ọmọ Nàìjíríà wá sọ pé obìnrin yẹn sọ̀sọ̀kúsọ, wọ́n gbé ìbọn sétí èèyàn kan. Odidi principal school, principal school, omijé dẹ̀ gbọ̀n mi, is this well. Ó wọ aṣọ kan fún odidi oṣù, ó lọ sí oṣù kan báyìí, wọ́n gbé ìbọn sí létí. Ṣé òun gangan, ṣé mentally, ṣé ó mọ ohun tó ń sọ ni, ṣó get memory ẹ̀ mà? Àwa tá à ń wò wọ́n lẹ́ẹ̀kankan, ara wa gbọ̀n tìtìtìtì. Ayé NSC, NUT, TU àti all organization in Nigeria àti Serap, ayé gbogbo yín ti bàjẹ́, ẹ ti ṣòfò. Èpè ni ọba àwọn ọba yóò gbé yín sẹ́. Ó mà ṣe wa yóò Somale. Ìjà lè wá Somale ní Nigeria Labour Congress president, kí wọ́n má ti gbé gbèsè látijọ́ yìí, ìjọba ti mọ ibi tó fì sí. Ẹ wá protest torí pé wọ́n fẹ́ fi kún owó oṣù yín. Ìyà ń jẹ oúnjẹ ọmọ Nàìjíríà. Ìjọba ó dẹ̀ silent Labour Congress, NLC, ó silent Nigeria Union of Teachers, ó silent UTC, ó dẹ̀ silent gbogbo yín, ó dẹ̀ silent our Christianity. Gbà tí ìṣe Jonathan tí a máa pariwo káàkiri. Bí Nàìjíríà bá fẹ́ àyípadà, ìṣẹ̀lẹ̀ EndSARS ó sì ń padà bọ̀ ní Nàìjíríà. Torí ìjọba yóò tiẹ̀ lísìn, ìjọba yìí kò fẹ́ lísìn, bóyá wọ́n protect. Mo dẹ̀ ti sọ ní ọdún 5 sẹ́yìn, mo ní ìjọba tó ń bọ̀ yìí yóò lo adájọ́, yóò lo judiciary, yóò lo INEC, yóò dẹ̀ lo military, yóò dẹ̀ silent gbogbo pastata, gbogbo àwọn organization, gbogbo àwọn kìrìsìtẹ́nì, gbogbo wa sọ pé ẹni àgbà irú àwọn Nigeria Labour Congress ẹ̀dẹ̀kú life. A gbé àwọn èèyàn, bó tẹ̀ jẹ́ pé a mọ̀ wípé ìtẹ̀lẹ̀ tó ń ṣẹ̀ yìí wọ́n fi bá Ṣèyí Mákindé jà láti ìjọba Ọ̀yọ́, ẹ̀dẹ̀ dákẹ́ láti jó ìlú dúdú sunkún. Ọkọ ẹ̀ náà wá sọ pé the government is trying. Olúwa dẹ̀ sọ fún mi pé tí wọ́n bá lo agídí, bí àwọn fẹ́ lo sọ́jà, àwọn fẹ́ lo jet, àwọn fẹ́ lo kẹ́, wọ́n á wó ìṣẹ̀mí àwọn èèyàn wọn, àníri wọn gbà. Níbi tó le dé, ààrẹ wa àti ìjọba wọ́n ṣe appointment nígbà tí àwọn èèyàn wà nínú ìgbèkùn ọ̀fọ̀ ńlá. Àwọn gómìnà Ẹdó wọ́n ní bí ẹtìẹ̀kì náà gbogbo èèyàn, wọ́n ní kò sáyè ní Aso Rock yẹn wà very most important ju life àwọn èèyàn. Wọ́n dẹ̀ sáré káàkiri ìyàwó. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún bàbá wa Táíwò Òjó mẹ́sẹ̀jì ẹ̀ láìpẹ́ yìí. Mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún Bishop
tó wà lẹ́kọ̀ọ́ tó ń sọ̀rọ̀ tó ń gbé flag tó ń wá ń sọ̀rọ̀ dáadáa tó sọ̀rọ̀ sí ìyàwó Tinubu ẹ dẹ̀ dákẹ́ irú àwọn wọ̀nyẹn tó bá jẹ́ bí bàbá Táíwò Òjó ṣe sọ̀rọ̀ tí bíṣọ̀bù yẹn náà sọ̀rọ̀ tí Atáyé ṣe tó ń kọrin yẹn náà sọ̀rọ̀ tí gbogbo àwọn àgbààgbà náà bá sọ̀rọ̀ ilẹ̀ Yorùbá àdúrà ti gbà látijọ́ yìí Ọlọ́run sọ fún mi pé Násírì wo bí àwọn bàbá àbá tí òun sọ pé kó wá gba Nàìjíríà lẹ̀ nínú ìgbàgbọ́ wo bá ń ṣe tò gbogbo wọn tó wọ́n bẹ̀rẹ̀ sí porúkọ wọn nínú ìwé bá ṣe ń porúkọ wọn ni wọ́n fún wọn ní envelope Olúwa kí ló lè Olúwa ní gbogbo àwọn tó rò pé kó wá gba Nàìjíríà lẹ̀ ló ń gba ni ó wà ní payroll gọ́ọ̀mẹ̀ntì sanwó oṣooṣù fún wọn pé ikú ìjẹun ẹni kó pa ni gbogbo wọn ni ó wà ní payroll adẹ̀dáká àwọn kan wá sọ pé obìnrin yẹn ń tò tókúsọ ó sọ̀sọ́kúsọ wọ́n gbé ìbọn ti ènìyàn kí ló fẹ́ sọ kí ló fẹ́ wà lórí ẹ̀ àwa tá à ń wò wọ́n náà ní TV ara wa ń gbọ̀n ṣoṣoṣoṣo ìjọba mo sọ ní ọdún tó kọjá mo ní Olúwa sọ pé Trump kì í ṣọ̀nà àbáyọ Trump ọ̀ndà láìpẹ́ yìí a gbọ́ wípé àwọn tó ṣiṣẹ́ ọ̀wọ̀ pé àwọn mẹ́rin ni pé wọ́n ní ká lọ pa wọ́n látọdún 5 àwọn mẹ́rin yẹn tẹ́lẹ̀ ìgbà tí a gbọ́ nígbà yẹn bí èèyàn 10 ni wọ́n gbé jáde ní ìṣiṣẹ́ wá gbé pé èèyàn 40 ló bá ìṣẹ̀lẹ̀ ọ̀wọ̀ lọ 40 èèyàn mẹ́rin sì pa wọ́n 40 people Ọlọ́run sọ fún mi láyé nínú àìwọ̀ ogójì ọjọ́ ìpè Násírù lọ sọ fáwọn tó ń lọ orí òkè káàkiri bíi tiẹ̀ àtàwọn tó ń lọ convention káàkiri gbogbo tán lọ pé orílẹ̀-èdè orí bíi ti tẹ́lẹ̀ o wọ́n ń sọ àwọn Christianity wọ́n dẹ̀ ń sọ àwọn orí òkè wọ̀nyẹn káwọn ará wọ̀nyí láti kó wọn sọ fáwọn èèyàn tiẹ̀ o ìgbà tí Ebola dé ilé ni àwọn èèyàn yìí wọ́n ti ń ṣe lẹ́sọ̀ lórí mídíà fún wa o tá a bá kó wọn kò sí wàhálà kò kan olórí o àwọn olórí tẹ̀yìn ròyìn wọn ò ní tírẹ̀sì pẹ̀lú láìfù yín o kólúkúlù kó sọ ìrìn ẹ̀ àti wọ́n náà orí òkè ojoojúmọ́ ẹ̀ kò yá wá ibi tí ó ti máa gbàdúrà wàhálà wà lórílẹ̀‐èdè o wàhálà gidi ṣùgbọ́n torílẹ̀‐èdè bá yí padà tí wọ́n gbàdúrà èmi Ọlọ́run sì wà lórí ìtẹ́ láti ṣàánú fún wọn títí orílẹ̀‐èdè yẹn yóò fi pín. Finally ìjọba Ọ̀yọ́ APC ti gbà níwájú ẹni tó ní ayé àtọ̀run gbogbo ẹni tó bá kàn sáré ń bẹ̀ bóyá kàn lọ fowó wọn dálé iṣẹ́ kan lẹ̀ àti Ṣèyí Mákindé àti Ṣèyí o àti ohun Ọlọ́run ó ní ìtàn rere ò ní Ọ̀yọ́ o ìgbà tí Ṣèyí Mákindé bá lọ tán ni gbogbo èèyàn máa mọ̀ pé ó ní ìtàn rere nípa iṣẹ́ ṣíṣe yàtọ̀ sáwọn àléébù kéékèèké ṣùgbọ́n ẹ gbàgbé ẹ̀ APC ti gba Ọ̀yọ́ APC ti gbà mi ò lè wá sọ o kò sí táànù ò lè ṣe o àwọn tí amúmirí fún ilẹ̀ Yorùbá àtàwọn tí mo ní gẹ́gẹ́ bí àkíyèsí sí gbogbo àwọn ọmọ Ọlọ́run nìyẹn eléyìí fún gbogbo àwọn tí ó bá mi pín mẹ́sẹ̀gì mi Olúwa ní kí ẹ mú déètì on the 12 mẹ́ta kẹ́ fi bá Ọlọ́run sọ̀rọ̀ kẹ́ fi béèrè fún àánú gbogbo ẹni tẹ́ bá mi pín ẹgbàáwẹ̀ ẹ ṣàmú on the 12 mẹ́ta kẹ́ fi béèrè fún àánú Olúwa tí o bá rán wòlíì Násírì iṣẹ́ fún mi ní àánú tí ò tọ́ sí mi fún mi lórí ọ̀fẹ́ tí ò tọ́ sí mi fún mi ní ìrànlọ́wọ́ tí ò tọ́ sí mi fún mi ní ayé tí ò tọ́ sí mi tí gbogbo ayé yóò máa fi ọlá rẹ̀ tọrọ mo dẹ̀ fi àkókò yìí kígbe sí gbogbo àwọn ọmọ Ọlọ́run kí n tó parí ọ̀rọ̀ mi ní ìpàdé àdúrà Báńgbé ní August 4 tó forí sọjọ́ ìbí mi aago 12 ọ̀sán sí aago 4 ni kò ní sí ìṣọ́ọ̀run tí on the 3 stroke on the 4 torí bí orílẹ̀-èdè ṣe rí ẹ gbàdúrà fún mi kó tó di ìgbà náà mo dẹ̀ tún bẹ̀ yín ẹ ṣàánú mi ní àkókò yìí
ẹ ṣàánú mi, kẹ́ gbàdúrà fún mi kí n má parí ìrìnàjò mi sí inú ẹ̀sìn. Ìjọba orílẹ̀-èdè ń lépa mi gidi láti mú mi. Mi ò dẹ̀ ní ìṣù pẹ̀lú ìjọba orílẹ̀-èdè. Gbogbo ojoojúmọ́ mi bí wọ́n fẹ́ dìbò lónìí, àwọn náà ni wọ́n dìbò fún ọmọ ìlú mi Yorùbá wọ́n dìbò fún. Ṣùgbọ́n kí wọ́n ronú ìgbésẹ̀ 3 péré ni ará ìlú jẹ ìjọba. Èkíní ọ̀nà, èkejì iná, ẹ̀kẹta òun ni ààbò. Ìjọba yóò dẹ̀ pèsè mẹ́tẹ̀ẹ̀ta. Wọ́n kàn ń parọ́ ni. Mẹ́tẹ̀ẹ̀ta ìjọba yóò pèsè kankan. Àwọn kan sọ pé nípa ti ebi, ó pẹ́ tètè ebi ti wà. Bí ọ̀nà bá wà, tí iná wà, tí ààbò wà, Nàìjíríà á ṣọ̀lẹ̀, á ṣe oúnjẹ, á wọ oúnjẹ tá a jẹ, á sì á lọ bẹ́ẹ̀ tẹ́ pèsè. Ní ìsín, gbogbo àwọn èèyàn sọ pé bíbí Yorùbá wípé ọmọ tá a bá kọ́ ní gbé ilé tá a kọ́ tà. Nígbà táwọn èèyàn jáde ìwé gíga tá à ń ríṣẹ́ ṣe, wọ́n dẹ̀ decide láti máa ṣe ohun tó wù wọ́n. Ọ̀pọ̀lọpọ̀ ló kàwé ló ṣe kínní. Ọlọ́run dẹ̀ sọ fún mi láìpẹ́ yóò kẹ́gbà nígbà tí mo parí àwọ̀ 40 ọjọ́ yìí. Mo rí àwọn ọlọ́kadà tí wọ́n kó mo dẹ̀ rí pé àrá dáhùn látọ̀run wá, iná dẹ̀ jó gbogbo ọ̀kadà yẹn àtàwọn tó wà lórí ẹ̀. Olúwa kí ni ìtumọ̀? Olúwa sọ wípé àwọn bandits yẹn ti padà wọ gbogbo ilẹ̀ Yorùbá. Wọ́n ti ń ṣe ọ̀kadà. Wọ́n ti ń di ọlọ́kadà. Pé nínú ọ̀kadà fíṣe ọlọ́kadà wọ́n pé gbogbo ilẹ̀ Yorùbá náà wà. True ọ̀kadà ṣíṣe ọ̀kadà driver pé òun ni mo rí o. Pé wọ́n ti di ọlọ́kadà káàkiri, wọ́n dẹ̀ ti mọ́nítọ̀ gbogbo ìlú ilẹ̀ Yorùbá. Pé kí n sọ fáwọn èèyàn kí wọ́n wà very careful. Kí wọ́n dẹ̀ máa gbàdúrà nípa àwọn ìran yìí. Kí là á wàá fi ṣọ́gun? Kò sí okòó tá a fi ṣọ́gun bí kò ṣe kí gbogbo àwọn ọmọ Ọlọ́run ká wà ní unity. Káwọn bàbá ká wà ní unity. Kí gbogbo wa ká wá tún ya ẹnu wa láti sọ̀rọ̀. Ká dẹ̀ bá ìjọba tó ń lọ lọ́wọ́. Kí àwọn bàbá àwọn bàbá kí wọ́n bá wọn ọba yẹn ká wọ́n bá ìjọba sọ̀rọ̀ àsọyépọ̀. Olúwa yóò wà pẹ̀lú gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run tí ẹ bá mi pín mẹ́sẹ̀gì yìí. Thank you. Ìjọba Kwara State kí wọ́n sì gbàdúrà. Òkùnkùn sú ní ìlú yẹn ní state yẹn. Olúwa yóò wà pẹ̀lú wa o. Ẹ dẹ̀ gbàdúrà fún mi àtèmi àtaya àtọmọ àtàwọn ọmọ Ọlọ́run tó ń bá mi pín mẹ́sẹ̀gì mi gbogbo àtàwọn tó fọ́lò mi. Kí wọ́n rí àmì pé Ọlọ́run ló rán mi iṣẹ́. Kí wọ́n dẹ̀ rí ọwọ́ Ọlọ́run. Ẹ dẹ̀ bá mi gbàdúrà fún ọ̀gá ọlọ́pàá Nàìjíríà. Ìṣẹ̀lẹ̀ bí ò gbọ́dọ̀ ṣẹ. Mi ò mọ̀ rí o, ṣùgbọ́n ìran tí mo rí nípa rẹ̀ àtàdúrà t'Olúwa ní kí n máa gbà fún kò gbọ́dọ̀ ṣẹ. Ìran búburú ò gbọ́dọ̀ ṣẹ. Mo dẹ̀ sọ gbogbo ohun yìí kí gbogbo wa jọ gbàdúrà. Ká jọ sọ fún Ọlọ́run. K'Ọlọ́run bá wa yí ìran búburú kúrò. Gbogbo àwọn tó jẹ gbèsè, Olúwa ní kẹ́ béèrè fún àánú pé òun fẹ́ san gbèsè yín. Gbogbo àwọn abiyamọ tó dẹ̀ ń lọ lọ́wọ́, ẹ má gbàgbé pé àjọ̀dún abiyamọ ń lọ lọ́wọ́. Ẹ bá ń pàdé ní nọ́mbà gbogbo àwọn abiyamọ àjọ̀dún abiyamọ lọ́wọ́. Ẹ lè join mi lórí iṣẹ́ Nasiri Facebook àbí Nasiri YouTube àbí Instagram àti Twitter. Ẹ lè join ká jọ gbàdúrà. Nípa ti gbogbo àwọn abiyamọ, ẹ gbàdúrà lórí àkọ́bí yín fún ọjọ́ mẹ́ta ní oṣù mẹ́ta. Olúwa rán mi sí gbogbo wọn. Káwọn ọmọ Ọlọ́run bá mi pín mẹ́sẹ̀gì. Kẹ́ẹ̀dẹ̀ gbàdúrà fẹ́mi náà. Kí ìjọba òkùnkùn má fi mí ṣẹ̀sín ní òpin ìrìnàjò mi. Kí gbogbo wa jọ parí dáadáa. Kí ayérayé wa kó má bọ́ sọnù. Alẹ́ wa kó má gbọgbẹ́. Ẹ̀yìn wa kó má gbọgbẹ́. Ẹ gbàdúrà fún mi. Gbogbo ọ̀nà tí Ọlọ́run bá lè fi lò yín fún ìrànlọ́wọ́ mi, ẹ dìde ní tẹ̀mí ní tara ní tòun gbogbo. Olúwa yóò wà pẹ̀lú yín o.
mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin kẹ́ bá mi pín mẹ́sẹ̀gì lẹ́ẹ̀kan sí i. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run tí ẹ lè gbàdúrà fún orílẹ̀-èdè yìí tí ẹ gbààwẹ̀. Mo dẹ̀ dúpẹ́ ẹ̀dẹ̀ tó bá mi bẹ bàbá Èsíkáyà kó sí omi ìkejì ara kejì, kó sí orísun ìpè fún àwọn èèyàn kí wọ́n yé pa gbogbo légèsì Babalọ́lá rẹ́ ká jọ torí Ọlọ́run ká sí fún àwọn ọmọ kì í ṣe torí tèmi kí Ọlọ́run ó dẹ̀ di ìjọsí èsì mú títí dópin. Mo gbàdúrà lẹ́ẹ̀kan sí i lábẹ́ bó ti hùn rí gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run tí ẹ̀ ń gbọ́ mi kárí ayé ẹ gba ọjọ́ àmì, ẹ gba ọjọ́ ògo, ẹ gba ọjọ́ ayẹyẹ, ẹ gba ọjọ́ ẹ̀rí, ẹ gba ọjọ́ àánú. Kásẹ̀tì kan jáde ní ìṣòwò ètò 38030562 ní nọ́mbà mi. Ẹ jẹ́ kí a kọ́kọ́ máa tẹ̀ sí mi ká tó pè mí láti put me awareness. My name remain the same, iṣẹ́ ìránṣẹ́ Olúwagbémidìde. My number remain the same again 08038030562. Ẹ gbàdúrà fún mi gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run tẹ́ ẹ bá mi pín mẹ́sẹ̀gì mi. Ọlọ́run ní kí n sọ fún yín pé it shall be well with you. Mo dẹ̀ wí pé Ọlọ́run dẹ̀ sọ fún mi pé kí bàbá Adébóyè, bàbá Kúmúyì, bàbá Oyèdépò, bàbá Olúkọ̀yà, bàbá Ẹ̀sọ́ládé gbogbo ẹ̀yin àgbà Olúwa ní kẹ́ dìde o. Ìjọba orílẹ̀-èdè fẹ́ pọ́n Christianity lójú o. Mo rí i pé gbogbo yín fi hàn kì í na ojú. Ìkan nínú yín ó fò pẹ̀lú pósí lọ. Ìpọ́njú yẹn lè máa dé ní ẹnìkan máa escape wàhálà yẹn. Ṣùgbọ́n gbogbo àwa tó kù ẹ jẹ́ á gbàdúrà. Olúwa sọ pé ìjọba tó ń bọ̀ tíjọba ìbá ti kadà wọlé ó máa pọ́n Christianity lójú ní ọ̀nà tó kọjá ipá wa o. Ìjọba tó dẹ̀ wà yìí ọwọ́ Àtíkù àti Tinubu ni mo ti ń rí Òtíkù ò bá ti pẹ́ nìkan kan láàrin wọn o náà tí máa padà dalẹ̀ Tinubu o. Ẹ jẹ́ á gbàdúrà o. Tinubu á dẹ̀ fẹ́ lo agbára àti kínní ní orí pé yóò gbéjọba lẹ̀ o. Bó wọlé kò ní gbéjọba lẹ̀, bí ó wọlé kò ní gbéjọba lẹ̀, ó dẹ̀ máa di wàhálà. Iná yẹn máa ràn kárí ayé ẹ̀kọ́ lẹ̀.